Laycon. We have recognized your presence here. Laycon. Ọmọ tí a lè fi máa yan bọ̀ ni ọmọ tó gbogbo Yorùbá tí ó gbogbo Nàìjíríà ti ọ̀tún sí ìgbà ọmọ wa bí sì ni ọ̀gá ẹ̀ yára fi wọ́n pé ẹ̀tọ́ wa ni kí a gbéṣẹ́ lọ́wọ́ iṣẹ́ bá ti fẹ́ gbé lọ́wọ́ nípa gbéṣẹ́ takuntakun á jẹ́ àríkọ́ṣe fún àwọn ọmọ wa tó wà nílànà eré ìdárayá eré òṣèré aṣọ nìkan ní Akeweje gbogbo Ipokia kingdom. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó wà níbà ilé ni gbogbo ẹni tó ti support ti mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo Kabiyesitv ẹgbẹ́ fún ọ̀sán. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀dọ́ tó bẹ níbi ìbàyà náà kékeré àgbàlagbà gbogbo yín ẹ ṣe àìsàn àpẹ fúnra wa àjọ dàgbàsókè ẹ ṣe gidi gan fún ọ̀tẹ̀ fún yín. Thank you guys very much. I love you guys. Love you. God bless you. Kábíyèsí ONIPOKIA ọba ìṣá ẹnìyàn ọ̀sẹ̀ kejì wọ́n ní ká ṣàdúrà fún ẹ. Adàbọ̀ wà á pẹ́ láyé bó ṣe dáa fún ẹ lélẹ̀ á dáa fún àwọn ọmọ ìlú ìgbà ilé àárọ̀jú ilé ara yìí. Àwọn abẹ́ tó bá fọwọ́ bá ní gbogbo gítélégèdè bá fọwọ́ bá máa ń lò ṣẹ́kà. Gbogbo nǹkan tó bá fọwọ́ bà láyé bí mo ṣe wí yẹn bẹ́ẹ̀ ló wà nítorí tó nítorí èyí tí mo wí lẹ́yìn ó dàṣẹ alálẹ̀ Ipokia bẹ́ẹ̀ ni mo rí. Ẹ má tì mí sí tí mi ò fẹ́ ṣe o bá ní káwọn obìnrin wá sọ ìtumọ̀ Gẹ̀ẹ́sì tí mo fẹ́ sọ nísìn pé leave my husband farm alone leave my husband farm alone obìnrin wo ló lè sọ ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá. Fi oko ọkọ mi sílẹ̀. Oko mọ̀ láàmú expect kẹ́ pé. Bẹ́ẹ̀ bá wo bbnaija ní 2020 tá a ṣe kọjá yìí tí wọ́n win ẹ̀ ẹni tó win ẹ̀ lájọ wáyé ẹ̀gbọ́n mi ẹ bá ń dárúkọ yín fáwọn tó ń wò wálé. Orúkọ mi ni Ọlámilékan Agbéléṣe bí ọba. People know me as Laycon. Mama mi ní stake ní Ipokia. I don't know how I'm supposed to say that, but my mom is kind of connected to Ipokia some way, so I feel like I'm a part of Ipokia too. So torí ẹ̀ ni mo ṣe ní kí n wá sí Ipokia kí n wá kí àwọn people mi àti Kabiyesi. A rí i pé ńgbà tí ẹ kọ́kọ́ gba àmì ẹ̀yẹ ẹni tó gbégede jù ní ìgbà tí wọ́n ṣe Big Brother Naija Ipokia náà lẹ́ ọkọ̀ gbé wá ṣé àjọṣepọ̀ tó wà láàrin àti Kabiyesi wa báwo ló ṣe lè ṣàlàyé ẹ̀. Like I said, my mom is connected to this place because she's actually from Oshun, but she's also from Ipokia. So I feel like a king
of where my mom is from is also a king of where I am from. So Kabiyesi is a king. Definitely is like a father. Is like a mentor, and he was also in the entertainment industry before he became a king. So it's a no-brainer that we have a relationship together. I'm very grateful to be where I'm at here because of you guys, because of God. Thank you so much for allowing God use you. 2021, you all know the drill. Music over everything, music over distraction. Let's go and get the world. ìfẹ́ wo ní bẹ́lẹ̀ àyín táwọn ọlọ́balọ́ba fi sùn tán fi sùn ní báwọn. ó mọ̀ pé ọba awọba ìyá ọba máa ń bọ ọba láṣìírí ni ẹ̀yin ò lè ráàrin wa fẹ́ ọba ó yàtọ̀ sí fẹ́ ṣe rí àwọn èèyàn ló máa ń fẹ́ kó sáàrin àwọn ìyẹn ni pé ìfẹ́ yẹn kó máa gbòòrò sí ìfẹ́ làkọjá òfin bàbá nífẹ̀ẹ́ ara wa à á ṣe ohun tó pọ̀ lọ́pọ̀ yàtọ̀. Kábíyèsí aláṣẹ èkejì òrìṣà o.